lé báyìí làǹkárá lé ẹ káàbọ̀ làǹkárá òde ẹni tá a bá ti rí pé mẹ́ta làkè pé ọkọ̀ ọjọ́ mẹ́ta ẹ lólùfẹ́ ló wá ṣe ọmọ àkànjí ẹ̀yin tí gbọ́n tó reality show happy Valentine to every one of you. Gẹ́gẹ́ bí ìtàn tá à ń bá bọ̀ ọ̀rọ̀ tá à ń bá bọ̀ torí pé àjọ ń bọ̀ ni ẹ sì mọ́ padà ẹ wọ́n nǹkan fìdílé níbi tá a dé yìí ibi gbàgede ọ̀rọ̀ ni ibi tá a ti mọ ọsọ tí ó mọ̀ ń yéra wa ẹ sáà rántí Gbénga ẹ sì rántí Bùnmi ẹ má gbàgbé Sunday o Táwọ̀ ọ̀gá mi ń kọ́ bọ̀dá mi wà lórí ìjókòó bẹ́ẹ̀ sì ni àǹtí mi ń bẹ́ńbẹ́ Gbénga ti dé bá wa lọ hospital. Ọ̀gá mi sọ wípé bóyá Ọlọ́run ó yọ̀ òun lọ́wọ́ wa wípé béèyàn bá fẹjọ́ sun ìyá Gbénga tó jọ́kọ̀ ọ̀gá mi tó tún wá jọ́kọ̀ tèmi náà wọ́n ní wọn ò ní sọ kankan sí ọ̀rọ̀ Gbénga ti sú wọn. Wọ́n sọ pé ọ̀rọ̀ Gbénga ti sú àwọn àmọ́ ọjọ́ kan Ọlọ́run ó yọ̀ òun lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ làǹtí mi gbọ́rọ̀ irú ọ̀rọ̀ òṣìwò lẹ̀ ń sọ yẹn afọmọtì yìí kó wá kọ́ṣẹ́ lọ́wọ́ yín tí nǹkan kan bá ṣe ọmọ yìí ẹrú ògùn ayé yín nígbà tá a fọmọtì yìí kó wá kọ́ṣẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ wá sọ pé ọkọ yín ń bá alájọṣepọ̀ ẹ wá ń fọmọ máa gbé ní ọkọ bí ní ọkọ ò bá ṣe gbé fún yín ẹ gbọ́dọ̀ kúrò ńbẹ̀ ni ẹnìkan ló kó bá yín ni ṣáyé yín ti bàjẹ́ ni ẹ wò ó tí nǹkan kan bá ṣe àbúrò mi ẹ gbà nígbà tá à ń bá yín mú lérèfé lókè máa rò bí nǹkan tẹ́yìn náà ṣe dáa. Ọjọ́ kìíní àná tọmọ ìkú ò lé yín tó lọ sílé ẹ̀yin lè mà lọ síbẹ̀ ẹ̀yin lè pe ẹ̀gbọ́n rẹ̀ pọ́dọ̀ yín lọmọ yìí wà torí pé ìfẹ́ kọ́kọ́ yín máa nífẹ̀ẹ́ yín gbogbo ọmọ iṣẹ́ yín pátápátá lọkọ yín bá lájọṣepọ̀ bẹ́ẹ̀ nǹkan ṣe wà yìí àgbàyà ìkàdẹ̀ ni yín. Ọ̀gá mi bá bẹ̀rẹ̀ sí sunkún ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi sọ kí sá lọ́rọ̀ ẹ̀gbọ́n mi jẹ́ kó yé ọ̀gá mi wípé ẹni bí ni tí pọnmọ́re balùwẹ̀ ṣe sì mọ ọ̀gá mi ó ti wà frustrated àbí frustrating dẹ̀ ni àbí frustration ló ń bá a jà. Bí tí Gbénga dúró sí Gbénga sáà ń bẹ bọ̀dá mi gbé kán má bínú kán jù nítorí Olódùmarè Ọlọ́run ò ní kó bá wọn. Bọ̀dá mi tó fèsì Gbénga ó ní ṣé o mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa ó sì mọ̀ pé mo mọ̀ ẹ́ ó ní ilé mọ̀ mí mi ò mọ̀ yín ó mọ̀ mí jẹ́ wọn rán ilé tí ibi tó ti mọ̀ mí kó o lè bá a mọ̀ wípé mo mọ̀ ẹ́ dáadáa ṣòro rántí ọjọ́ tó gbé ọmọ kan báyìí lọ́kadà ọmọ tó gbé lọ́kadà tó wá drop ọmọ yẹn nígbà tó drop ọmọ yẹn tán tọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń pariwo tán wá lé ẹ lọ́kadà tán wá mú ẹ tọmọ yẹn sọ fún pé o gbé òun lọ́kadà àwọn jọ sọ̀rọ̀ o jọ sọ pé o fẹ́ ṣe nǹkan bí kankan ni torí pé ìwà tọmọ yẹn jọ sọ̀rọ̀ bíi pé ẹ ti jọ mọ ara yín tipẹ́tipẹ́ èyí tó jẹ́ pé tẹ bá ti wò kadà lọ́dọ̀ ọlọ́kadà tẹ wà lórí báìkì báyìí ti rárá ilé yín àjàjà kó tẹ wá jọmọ ìlú yín gbogbo ìgbésí ayé yín lẹ máa sọ fọlọ́kadà lórí ọ̀kadà láti ibẹ̀ lọ́gán ẹlòmíì bọ́ sí káńpẹ́ babaláwo àbí páńpẹ́ àáfà àbí páńpẹ́ pásítọ̀ nítorí wípé ó ti dára ilé ẹ̀ lórí ọ̀kadà kì í sọmọ ìyá rẹ o ò mọ̀ rí tẹ̀tẹ̀lẹ́ o ò wá sọ pé mímú tẹ̀sí rí yín ó dàbí nípa tìmọ̀ra tipẹ́tipẹ́ ni nǹkan tó ṣọmọbìnrin náà lọ́jọ́ kìíní àná nù. Gbénga gbé lọ́kadà ni wọ́n níbi tí wọ́n ti ń bọ̀ àwọn àjọ ń sọ̀rọ̀ ọmọ ìwà sọ pé ọmọ skul lòun Gbénga ní pé kéde kọ̀rọ̀ tó ṣàjọsọ ó ṣàwọ̀ Gbénga ní kó jẹ́ káwọn lọ síbi kò fẹ́ gbà nǹkan nù ilé tó wọ̀ lọ ó tó dé kò dé ọmọ ìbá ní pé bẹ̀dá kan wọ̀ lọ ní kó máa bọ̀ bó ṣe wọlé báyìí ló bọ́ ọmọ yẹn lájọṣepọ̀ ó bá lájọṣepọ̀ tán ó bẹ̀rẹ̀ sí ń bẹ̀ kó má bínú kó jọ bó ti bà á lẹ̀ ni ó wá gbọ́mọ yẹn padà ó gbé wá síbi tó já sí bó ṣe jẹ́ ọmọ yẹn lè lọ́mọ yẹn bẹ̀rẹ̀ sí ń pariwo wípé bọ̀dá yẹn náà fi wá mú ẹ ọmọ yẹn ṣọmọ kékeré lóòótọ́ àwọn èèyàn blame ẹ wípé ṣọmọ kékeré ni ẹ tó fi wọnú rúùmù pẹ̀lú ẹni tó mọ̀ rí sọ pé ẹ̀rọ náà fi save ẹ kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa ọjọ́ náà lọ́wọ́ fẹ́ máa ṣe fídíò ẹ̀ mo wà ní àwọn tó sọ pé má ṣe fídíò ẹ̀ pé normal nígbà ọkùnrin àtobìnrin ni tí mi ti mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni ẹ́ ọ ti ṣe fídíò ẹjọ́ náà lọ́hùn kọ́ ti post ẹ̀ káàkiri tẹ́lẹ̀ mọ̀ pé lórí burúkú ni ẹ́ ọdún tí mo rí lọ́dọ̀ ọ̀gá àbúrò mi pé ìwọ lọkọ ẹ̀ mo wù pé mo mojú ẹ̀ àbí mi ò mojú ẹ̀ ṣé wọ́n nígbà tí mo gbọ́dọ̀ tó wá rí ẹ mo ṣe wá rántí wípé ìwọ ni Gbénga
ṣé àbúrò mi tó wà níbẹ̀ tí kankan bá ṣe ikú pa ẹ́, tí kankan bá ṣe àrùn ṣe tí kankan bá ṣe wò tí ẹ ti báyìí wá ní ẹ má bínú kì í ṣe bẹ́ẹ̀ òun ò rántí nǹkan tẹ́ ẹ sọ yẹn mọ́ kò méjì méjì lè yàn àbò lórí burúkú nìyẹn méjì méjì lè yàn bíi ti báwo ṣó o gbàgbé ṣé kí n tó rọ ẹdẹ sí mi ni èmi wò tún ni wá èmi wò tún ni ó ní èmi wò tún ni ẹlẹ́dọ̀ ọmọ nǹkan tí mò ń sọ nìyẹn torí pé ọjọ́ yẹn èmi gangan ni mi jẹ́ kí wọ́n lù ẹ̀ ni mo sọ wípé tí ò bá dùn mọ́ gẹ́gẹ́ bí agreement owó tẹ̀yọ sí fúnra yín ní òótọ́ lóye kó bá ṣe bẹ́ẹ̀ yẹn tí ibi mọ̀ pé mi tí mo ti sọ bẹ́ẹ̀ jọ́ kìnnà náà wọ́n tún padà wá ṣe nǹkan burúkú fún mi. Gbénga yẹn kò gbọdọ̀ ṣe àbúrò mi o ògbẹ̀nu tán ṣẹ́rígbà tẹ́gbọ̀n mi sọ ilé tán Gbénga wá bẹ̀ wọ́n ó ní kankan ò ní ṣe mí a kúrò lọ hospital àwọn ẹ̀gbọ́n mi sanwó hospital torí àwọn náà gbé mi wá bẹ̀ àwọn náà wá rọ́ọ̀ṣì mi nílé nígbà tá a délé ojú ọ̀gá mi sì wù síbẹ̀ ò ṣe pọ́pọ́kọ́ ẹ ti nà án wípé òun ló pe ẹ̀gbọ́n mi wá bí ó bá jẹ́ pé ẹ̀gbọ́n mi wá mo mọ̀ wípé bí akin kọ́tà mi ti kú àmọ́ lọ́jọ́ náà ọ̀gá mi kí mi ò dá lóhùn nígbà tá a délé bọ́ sórí bẹ́ẹ̀dì àwọn ẹ̀gbọ́n mi náà tẹ̀lé mi lọ sílé wọ́n níbo ni mò ń sùn lórí bẹ́ẹ̀dì níbo wá lọ ọ̀gá yẹn ń sùn mo ní sitting room mò ń sùn èyí ìwọ ọmọ yìí ẹ̀gbọ́n mi obìnrin tó wá bá ẹ̀gbọ́n mi ọkùnrin tí kò mọ ọmọ yìí lọlé ká lọ tọ́jú ẹ̀ wọ́n máa sọ ọmọ yìí léṣe ẹ̀gbọ́n mi ni wọ́n lè ṣe léṣe kò lè kú ara àbúrò òkú ni ẹjọ́ dúró síbẹ̀ nígbà tẹ́gbọ́n mi obìnrin lọ ó fún mi ní 10,000 naira wọ́n ní kí n mú dání ẹ̀gbọ́n mi ọkùnrin àwọn sọ wípé àwọn máa sẹ́ndì owó mọ́tò sí ọ̀gá mi tí màá fi máa wá síbi iṣẹ́ tára mi bá yá wọ́n ra tíì fún mi wọ́n ra ń dúró ara gbọ̀n nǹkan fún mi wọ́n dẹ̀ fi kó oúnjẹ ọ̀la wípé àwọn ẹ̀gbọ́n mi wọn ò fẹ́ kí lọ burúkú ṣẹlẹ̀ sí mi nígbà tí wọ́n lọ tán ìyáálé mi ìyẹn ọ̀gá mi ó dáná fún mi pé bá mi sọ̀rọ̀ mi dá wọn lóhùn gbọ́nkú ó dára ọjọ́ kejì wọ́n kí mi ò dá wọn lóhùn wọ́n bá mi sọ̀rọ̀ mi ò dá wọn lóhùn bá wọn yóò jì gbà tó yá ni Gbénga bá pè mí ó ní kí ló tí mò ń bá Táwà yóò dì ó ní kí n má bàa yóò dì mọ́ ó ní Táwà ò kì í ṣèyàn burúkú ó ní èèyàn tó náìsì ní Táwà ó ní kí n má bàa yóò dì mọ́ pé kí n jọ kí n dáríjì pé mo ní bó ṣe pẹ̀gbọ́n mi wá yẹn tó bá pọ̀ fọlọ́pàá mú yín tí wọ́n pọ̀ tó gbé lọ sí prison ṣé kí táṣìlá máa sọ àṣà àdúpẹ́ pé òun fọlọ́pàá mú mi ìyàwó mi má bàa yóò dì mọ́ wọn ni mo ti gbọ́ wọn bẹ̀rẹ̀ sí dá wọn lóhùn tó bá kí mi mò ń kí wọn èmi tó ń bọ́ lọ́kọ́ yòdì lórí ọkọ ẹ̀ tó bá kí mi mò ń kí wọn tó bá mi sọ̀rọ̀ mò ń dá wọn lóhùn lẹ́yìn ìgbà tó pé bí oṣù kan sí i mo ti wà ní 7 months Gbénga bá pè mí kò bá ní ọmọ tó ń bóun ṣiṣẹ́ òun ti lé lọ inú òun ò lágbára àti sanwó kémi máa bọ̀ wá sí ìdí bàbá Ìjẹ̀bú a máa resume bẹ́ẹ̀ òun á fìyẹ lọ síbi ọ̀kadà tóun bá jẹ̀ ti dé tó fẹ́ dúró síbẹ̀ èmi á máa bọ̀ òun á kọ́ mi bí màá ṣe ní kò sí wàhálà ilé bá ti mọ́ a lọ sílé bàbá Ìjẹ̀bú ní ìdájí tó bá ti yá wá gbé mi lọ ṣọ́ọ̀bù máa dúró síbẹ̀ òun á lọ ṣiṣẹ́ màá ṣàmàtà bàbá Ìjẹ̀bú yẹn tó bá ti dé láti ibẹ̀ lọ́kadà afọ̀kadà gbé mi wá sílé èèyàn náà àjọ sílẹ̀ máa ṣe nǹkan tí màá ṣe mi lọ síbi iṣẹ́ mọ́ mo ti di fúlù ìyàwó àwọn ẹ̀gbọ́n mi ti lọ bá Fẹ́ró tó máa ń ní mi lára pé kó fi mí sílẹ̀ kò sí nǹkan tó kàn ní ọ̀rọ̀ fámìlì yìí báyìí ìyá Fẹ́ró náà ti bá sọ̀rọ̀ pé kó má dá sọ̀rọ̀ wá mọ́ ọ̀gá mi kan ti sọ pé kó má dá sọ̀rọ̀ wá kó sí nǹkan tó kàn ṣé mi gbàgbọ́ bí ọ̀gá mi ìyẹn Bólúwa ti fẹ́ kò sí lọ́dọ̀ wa mọ́ ó lọ lọ́dọ̀ ẹ̀gbọ́n ọ̀gá mi yẹn wọ́n ń sọ ọmọ ìyá o torí ọmọ Abẹ́òkúta lọ̀gá mi náà wọ́n ń sọ ọmọ ìyá ọ̀bọ̀ ọmọ ìlú kan náà tọkọ̀jọ́ ń gbé ní àdúgbò ààrẹ kò jìnnà síra wọn ṣá bò ó jìnnà náà bẹ̀ kó bí kẹ́nìkan máa gbé Àyànpájà kẹ́nìkan máa gbé Àgègè ṣe mọ̀ pé ó súnmọ́ra àwọn náà bẹ́ẹ̀ yìí bó ṣe ń gbé ni àmọ́ nífẹ̀ẹ́ tó bí fún Gbénga òun sì wà nínú ilé o ní àkọ́bí Gbénga tó jẹ́ àbí second born ti Táwà ní ọ̀gá mi àti ṣeun ẹ̀rí Gbénga ó sùn lọ́jọ́ kan tí Gbénga wá dé ó wá gbé mi náà nígbà tó wá gbé mi mo wá ṣàkáǹtì owó yẹn wà kárí kò tó kò pé ló wá bẹ̀rẹ̀ pẹ̀lú mi irú ìgbúdó fowó ṣe tó yàn pé ó ní mi ìfowó ṣe nǹkan kan ibi tá a ti ń sọ̀rọ̀ pẹ̀lú nínú ó ti wà létí mi etí mi ẹgbẹ́ mi létí kí ni mo ṣe mo ní mo rówó ó ní owó wo náà rí ó ṣe nírówó kíní kan nígbà tá à ń sọ̀rọ̀ lọ bó ṣe bá yẹn sọ̀rọ̀ lọ nídìí bàbá Ìjẹ̀bú yẹn bí ẹni yẹn ṣe padà wá nìyẹn pé ìgbà tóun ń ṣe bàbá Ìjẹ̀bú lẹ́ẹ̀kan yẹn mi ì gbowó lọ́wọ́ òun náà
ó ní ìrìn gbówó lọ́wọ́ òun bàbá yẹn bá ka 5,000 naira ó bá jẹ́ kà fún wọn 5,100 lówó ẹ̀ ó bá jẹ́ 5,000 bá fún wọn ó bá ló máa padà fún wọn ní 100 naira bàbá ní mi mọ̀ kí mi gbówó lọ́wọ́ yìí mo ní bó ti bá mi tí mo ti ń yomi lójú pé ọkọ mi ti bá mi létí kódà ọwọ́ ẹ̀ hàn létí mi gàdàgbà ni ṣùgbọ́n ẹni ẹ ṣe máa gbá obìnrin létí káyọ̀ fẹ́ gbóbìnrin létí ajẹ́gbàlagbà ọmọ ìkíni lè nà ọmọ ọdún ìlú káwọ́tà ẹ̀ bí i 20 years ẹ̀yin tẹ̀ dẹ̀gbà tó báyìí ẹ wá ń nà ọmọ ilé ẹ̀ ń gbá létí ìbá ní kí ló kọ̀ yín bẹ́ẹ̀ kí ló tẹ̀ dá sọ̀rọ̀ family kí ló kọ̀ yín bẹ́ẹ̀ yẹn nípa ó kọ̀ òun nà ṣé bí ẹ̀ tiẹ̀ ní sùúrù oyún ní 5,000 naira tẹ̀bẹ̀ sí gbá ní 18 to 5,000 naira bọ̀bọ̀ yẹn tiẹ̀ mẹkáníìkì ni òun náà lọ́kadà so ó fọkàdà ó ṣàwà ó ní pé kí ni gbogbo ọgbọ rọ́bìṣì yẹn nìkan ó ní ẹ̀dùn ọ̀nà ṣé ó ní nǹkan míì tó ju pé 5,000 naira lọ ni ó bá lè má ní nǹkan míì fún ẹ̀ ó ti ní nǹkan ó ṣe wòyá ìjà ni àwọn méjì àbẹ̀dẹ̀ sí wọ́n ṣàjà débi pé wọ́n kọlu kíọ́sì tó ta àbájẹ̀bù wọ́n kọlu wọ́n wó everything máṣíìnì yẹn mo sáré gbé kúrò ń bẹ́ẹ̀ ni nígbà tó máa ń parí ìjà ni Gbénga sọ pé oyún tó wà nù tèmi o òun kọ́ lòun ní o dájú bàbá ọmọ ló wá bóun jà láàrin èmi àti yín bọ̀bọ̀ mẹkáníìkì mi ò rí rí jùgbà tó máa ń pè lọ́dọ̀ wa lọ ló bá ní pé pẹ́pẹ́ sí oyún tó wà nù tèmi bọ̀bọ̀ yẹn ló ní kí mi kúrò nílé tòun o ló bá lọ sílé gbogbo aṣọ mi tó wà nílẹ̀ ó kó sí pásẹ́jì ó ní kí n máa lọ ìgbà tó gàdé ọ̀gá mi lálẹ́ ó ní kí ló ṣẹlẹ̀ mo ṣàjókòó sí pásẹ́jì mo bẹ̀rẹ̀ sí ń sunkún kí ló ṣe ẹ́ mo ní ọkọ yìí ní kí n máa lọ fún àwọn kọ́ra nínú mi pé mẹkáníìkì mo ṣàròjọ́ fún wọn wọ́n ní nǹkan olóyún inú ẹ̀bì ti báwo kí ló máa ń ṣe Gbénga iná ló bá wọlé ní tiẹ̀ pé kí ló tó jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ wọlé ọmọ yìí kéré sí ẹ̀dùkọ́ tó ń ṣe fún lọ ìgbà tó fẹ́ fẹ́ ṣé kò tó ní kó máa ṣe fún lọ ṣe fún mi kó má dá sí o tó bá dá sí màá lú èbúrú sọ kó wọ́n tiẹ̀ kó má dá sí o ẹ̀gbọ́n ẹ̀ tó máa ń fi pé bí àwọn ọmọ ọ̀rọ̀ sọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ gangan ni mò ń dúró dè èwo ni wọn lò ń dúró dè ṣé ọkùnrin yẹn àbòbírin yẹn tó yàn kó tọ́pọ̀kùnrin yẹn ni ó máa pieces egun ẹ̀ báyìí ni ìyẹn àǹtí táwà ìyẹn ọ̀gá mi ló ń sọ fún Gbénga bẹ́ẹ̀ Gbénga ní pé ó ti ní kóòsì àbí ó ti bá mi sọ̀rọ̀ ẹni bí ọkùnrin ẹgbẹ́ ẹ ṣe nà ní ṣọ́ọ̀bù ó fẹ́ nà èmi náà bì ló bá ní ok bó ṣe lé ọ̀gá mi náà bọ́sítà ní pásítì ọ̀nà lórí burúkú ẹ bọ́sítà bó ṣe lé ọ̀gá mi ṣe máa lé mi bọ́ọ̀tà wo jẹ́ àtẹ̀bẹ́jọ́ ó kú ti ọjà tẹ́ ní pásẹ́jì wọ́n sì mọ̀ pé bó ṣe máa ń lé òun bọ́ọ̀tà nìyẹn ó ti ṣe fún wọn náà nìyẹn lórí ọkùnrin ò gbádùn bí àwọn ṣe rí nìyẹn gbágbá pásítì ọ̀gá mi bá tẹ́ páníkì ń sùn mo bá sùn òun mọ́jú rẹ̀ mi ò lè sùn aláṣà ni mí gan aláṣà ni òun bàtà ara ni òun gan wípé ìgbà tó pẹ́ díẹ̀ tí òun bẹ̀rẹ̀ sí bì ìyẹn Bùnmi tó bẹ̀rẹ̀ sí bì ni Táwà ìyẹn ọ̀yà ọ̀gá ẹ̀ ìyàwó Gbénga ó bẹ̀rẹ̀ sí lọ kẹlẹ̀kùn Gbénga sílẹ̀kùn náà sílẹ̀kùn ọmọ yìí má ti ń bì ọmọ yìí ti ń bì o bó ṣe sílẹ̀kùn nìyẹn bó ṣe gbé mi nìyẹn ó di gbìgbìgbìgbìgbìgbì ojú mi ti olójú òun ti tọ́ọ̀nù sẹ́yìn olóhùn ti mọ̀ kankan olójú òun ti ń tọ́ọ̀nù sẹ́yìn onígbà tó máa gbé òun dé hospital wọ́n bá sọ pé òun máa gba drip ó ṣe pé bí ọ̀gá wọn ṣe pé àwọn ẹ̀gbọ́n òun yẹn pé ẹ máa bọ̀ ìgbà tó máa dé wọ́n sọ fún wọn pé Gbénga gbá òun létí òun ṣàròjọ́ fún wọn òun ò bó lérò ẹ̀gbọ́n bá ní pé ó gbá ẹ létí pé gbóhùn dé hospital kò dúró ó kúrò ńbẹ̀ ó lọ sí bàbá Ìjẹ̀bú ẹ̀ ó kúrò ńbẹ̀ ó lọ sọ̀kadà ẹ̀ kò wá wò òun ìjọ kejì tẹ́wọ́ sí fún òun ni ó ti tọ́jú òun ẹ̀gbọ́n òun expect kò wá ẹ̀gbọ́n òun pè ó ní kò pè kò jọ́ kejì ẹ̀gbọ́n òun wá lọ síbi bàbá Ìjẹ̀bú ẹ̀gbọ́n òun wá mú petrol ó wá tún sí gbogbo ní bàbá Ìjẹ̀bú ẹ̀ ó wá ṣáná sí ẹ̀gbọ́n òun sun kíní kíọ̀sì bàbá Ìjẹ̀bú ẹ̀ ẹ̀gbọ́n òun wá lọ sílé ó wá gba àwọn wá ní ẹ̀gbọ́n wa ní pé òkè ilé ẹ̀ náà ló máa ṣe padà sí o ẹ̀gbọ́n wa lọ sílé ẹ̀ wọ́n ti gbóhùn lọ sílé ilé ẹ̀ ló wá wà ọ̀run àbẹ̀ ẹ̀gbọ́n wa sọ pé tí wọ́n bá ti bí i dá ó na òun gbà tó ń débẹ̀ gbà tó di ìyá lẹ́bùsì dé nìyẹn ẹgbẹ́ ẹ̀ dáná sun kíní òun máa pa ẹ́ lẹ́ni ni èyí ló máa kú bó ṣe pé ẹ̀gbọ́n òun ẹ̀gbọ́n wa fi kọ́ ni pé tí wọ́n bá ti bí ẹ dá wọ́n ètò àgbé àbúrò ẹ̀ ó máa bọ́kọ̀ àbúrò ẹ̀ nísìnyí ó jẹ́ pé lórí burúkú ni yáàbí olùbẹ́ àmọ́ àbúrò ẹ̀ rìnrìn òṣì kò lórí nínú ó lọ ní boyfriend káàkiri wọ́n lọ ń bára wọn lẹ́jọṣepọ̀ ó wá kiri kan wọ́n ń dókiri wọ́n ṣe gbá kan ẹ̀gbọ́n mi ní tó bá ti bí ẹ dá tó mọ̀ pé ìyá ẹ̀ yàrá kàrà bàbá ń pákó òun ló bí ẹ fọwọ́ kàn tó bá ti bí ẹ dá ìwọ fọwọ́ kàn ṣé ọ̀pọ̀ bá ti bẹ lórí burúkú fọwọ́ kàn jẹ́ kí mi mọ̀ àǹtí ṣeun nígbà tó máa pé ìṣẹ́jú márùn-ún ẹ̀gbọ́n òun ti dé pẹ̀lú àwọn boys tí wọ́n yé Gbénga wọ́n na ṣeré sí lára wọ́n na
ọmọ kí àwọn boys máa gbéyàn kó máa jùyàn síra èèyàn wọ́n na ṣeré sí lára ẹ̀gbọ́n mi wà ń bẹ̀ bọ̀bọ̀ bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa yẹn òun náà wà ń bẹ̀ wọ́n na fòrò sí lára nígbà tó ń nù tán tó ń nù dáadáa àwọn èèyàn bá wọn kódà àwọn fẹ́ràn yóò ti pa àwọn èèyàn pé kí wọ́n láwọn ń jà wọ́n ti pẹ́ tó ń nù tó dáadáa wọ́n sọ fún pé wo tó ti rí bó ṣe wà yìí part one àwọn fún ẹ o tí kòkó bá ṣe kó tó bímọ part two ẹ ò ní lè rò tán nígbà tó ń lọ tán mo bọ́ sí bẹ́ẹ̀dì mo sùn ọ̀gá mi náà bọ́ síbi tó ń sùn ó sùn àti ṣeun mi mọ̀ pé ọ̀gá mi àti ẹ̀gbọ́n mi ti jọ ń sọ̀rọ̀ wọ́n máa jọ ń sọ̀rọ̀ tó ti yé yín wọ́n ti wá jọ dìdí pílò pé tí kò bá ṣẹlẹ̀ báyìí ó máa pè wọ́n ọ̀gá mi ti ń tẹ́kẹ̀ ẹni bí àbúrò wọn èmi náà ti faramọ́ ọ̀gá mi lẹ́tọ̀lẹ́ mi faramọ́ torí mo láìkì Gbénga gan ọ̀tọ̀ bẹ̀rẹ̀ sí wá nà mí tó sọ pé òun máa pa mí yẹn tó sọ burúkú pé ìwọ tó kó máa kú toyún ni tó sọ bẹ́ẹ̀ sí òun wọ́n á wò pé ọmọkùnrin yóò ṣe èèyàn lóòótọ́ àwọn àtọ̀gá àwọn àjọ ń ṣe ọkọ bí ẹ̀wọ̀n àwọn àjọ ṣe bí ẹ̀gbọ́n tàbúrò gan àwọn ànípẹ̀lẹ̀ báwo ló ṣe ń ṣe ẹ̀kíní kan gbá kan Gbénga ò lọ síbi iṣẹ́ mọ́ ọ̀kadà yẹn ló bẹ̀rẹ̀ sí gùn tó gẹ̀dẹ̀ bá ní fort mo máa bọ́gà mi fún un lówó gámà ní pé òun ò lówó lọ́wọ́ a ní òlówó lọ́ní tó bá ti kọjá ààyè ọlọ́kọ̀ ẹ̀ sì wà níbi tó wà máa bẹ́ẹ̀ pé ní ìsìn so tó bá ti ó ṣẹ̀ mí ni o ẹ̀gbọ́n mi ló máa wá ó ṣe ọ̀gá mi o ẹ̀gbọ́n mi ló máa wá bó ṣe jíjọ́ yìí ni inú mi ti ga mo ti wà bí mo ti fẹ́ tó láti bímọ ló bá ní pé ya èmi ò ṣe ló bá ní èmi náà mọ̀ kó wọ́n bá èso káàkiri ni bí mo tọkùnrin ti sọ pé wọ́n bá olóyún sùn káàkiri èèyàn tó lóyún sínú fún ẹ wọ́n bá èso kiri ni ìwọ tó ń gbé kiri ìwọ tá a ti gbọ́ pé kíní kan níbo ló ti ń bá mi sùn káàkiri tó sọ pé wọ́n bá mi sùn káàkiri ó rẹ̀ mí àtijọ́ yìí sí ok jọ́ òdo ti fún mi lówó oúnjẹ gbẹ̀yìn ó rẹ̀ mí àgbẹ̀mọ̀ ló fún mi ní nǹkan tí mò ń jẹ ìbáni ẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ó máa lọ gbẹ̀yìn náà ni ló bá ọ̀gá mi ló bá mú sọ́gá mi lórí àwọn àjọ ń bá wọn lájọṣepọ̀ lẹ́tọ̀lẹ́ kò ń dọ́dọ̀ ọ̀gá mi wá di pé ọ̀gá mi wá wò pé kò sí nǹkan tó ń fẹ́ ṣe sí pé ọkọ òun lọkọ òun so wọ́n wá fóun jẹ àlàgàtà gbà tóun títí tóun fi bímọ gbà tóun bímọ ọ̀gá àwọn tọ́jú òun àti ṣeun ó nígbà tóun bímọ ọ̀gá àwọn àtọkọ ẹ̀ ti jọ wá close papọ̀ padà gbogbo owó tó ọ̀gá àwọn bá tún ti rí nìsín ọkọ ẹ̀ ló ń kó fún so àwọn méjì ni wọ́n ti jọ òun nìkan ní àlàgàtà tó wà láàrin wọn òun tó wà láàrin wọn yìí náà àtọ̀gá àwọn àti ìyàwó àti ọkọ ọ̀gá àwọn kò sí nǹkan tó lè fòun ṣe àti ṣeun mo ṣe ṣe ní ìgbà tóun bímọ òun bí ọmọbìnrin wọ́n ṣe ìwọ ọmọ àwọn ọ̀dáná pọ̀jù àwọn kẹsẹ̀ wà níbi táwọn ẹ̀gbọ́n òun dáná wá pé ọmọ àkọ́bí ẹ̀ ní àwọn òde òun gbà tóun bímọ tóun ṣe gbogbo ẹ̀tàn táwọn ṣe kò mọ tán tó kálukú lọ́nù tiẹ̀ tó kó wọn àti ọkọ ọ̀gá àwọn àti ọ̀gá àwọn ń bẹ̀ àti ṣeun àwọn méjì táwọn wá jókòó báyìí wọ́n máa gbóúnjẹ síra wọn lẹ́nu àwọn amọ́mọ́ wọn àwọ̀ yàrá lọ yàrá sì ti méjì bọ̀ tó yá ọ̀gá àwọn ti ra fóòmù tó wà láyé gan tó wà ga ju tó wà nílé lọ́bọ̀ kò sí igi bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ òun kò sí sítì rúùmù ibẹ̀ náà sùn ọkọ àtìyàwó wọn àtọmọ wọn tó pẹ́ lọ mú Bólú ọmọ ẹ̀ ó lọ mú wá láti tàn jọ ń gbé papọ̀ èyí tóun wá òun wà àwọn èèyàn tó máa ti dé àrọ̀ awọ ẹ̀ fóun wọn á bọ́ mọ́ra fóun awọ ẹ̀ fóun tó bá sóúnjẹ àgbè fún bọ́ọ̀dẹ̀ sóúnjẹ wàá máa nǹkan tó máa jẹ títí fún odidi bí oṣù mẹ́ta tó máa ń fi kóṣù mẹ́ta àwọn méjì ọkọ ọjọ́ ń gbé nǹkan sí àwọn lẹ́nu tó máa ń kóṣù mẹ́ta tó wọn á bẹ̀rẹ̀ pé ọmọ òun ti kóṣù mẹ́ta òun bẹ̀rẹ̀ sí ní change padà òun á gbọ́mọ òun lọ bọ̀bọ̀ Sunday tó wà ní tó jẹ́ bàbá yẹn so gbà míì àwọn tí jọ ń sọ̀rọ̀ tó wá ń jọ kó mọ òun gan àwọn tí jọ ń sọ̀rọ̀ àwọn jọ ṣe gbẹ bọ̀bọ̀ yẹn máa bọ́ sọ̀rọ̀ pé òun sì láìkè ẹsẹ̀ ó ní bọ̀ tó òun láìkè Gbénga mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ òun sì mọ̀ pé Gbénga níwọ̀n tó wá ní kó òun mú ìfẹ́ Gbénga àti bọ̀bọ̀ Sunday yẹn òun á mú Gbénga because Gbénga ká má pààrọ̀ Gbénga mọ̀ọ́yàn dó ó ní ìyẹn lásán ó jẹ́ kóun sọ pé Gbénga is the best gbọ̀ngàn yòókù Gbénga ọmọ yẹn máa ń tọ́jú obìnrin ọmọbìnrin fún lówó oúnjẹ ẹrù ọmọ áàfẹ́ ẹrù ọmọ ẹ̀gbọ́n òun ló rà àti tí ẹlẹ́ òun ló kù kí ló rà fóun ibi tóun lọ bímọ sí gan tóun bá ṣe ẹ̀ sọ kéèyàn ṣáà máa sọ bẹ̀ because òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun bí láyọ̀ so òun bí láyọ̀ àjẹgbóhùn àgbóhùn ọmọ àti sùn ẹ bá rọ ọmọ òun ó kéré ìgbà tóun bí yẹn ó kéré gidi gan ọmọ ẹ̀gbọ́n ọmọ yòó pósù ni so wọ́n fi tọ́jú wọn mọ́mí òun gò wá ẹ̀gbọ́n òun ló wá wọ́n tẹ̀ tọ́jú òun dẹ̀ lọ àwọn méjì àjọ ń gbé nǹkan sí àwọn lẹ́nu àdìbẹ̀ lọ owó tó ga wọn kúrò jọ kóun fẹ́ fi lọ ra lẹ̀ bóyá kó fún ọkọ ẹ̀ nìyẹn ọkọ ẹ̀ ní kó máa bá ara lẹ̀ àsọkò ò ra lẹ̀ wọ́n tẹ̀ fọ́gà wọn ní receipt ọmọ ga wọn lọ síbi sórí ilẹ̀ àṣẹ wọn ra lẹ̀ fọ́gà wọn
inú lòun wà òun tiẹ̀ mọ́ anything onígbà tó yí ó pẹ́ díẹ̀ ọ̀gá dẹ̀ tó ra ó ra yèpẹ̀ wọ́n já yèpẹ̀ ó ra búlọ́ọ̀kù wọ́n já búlọ́ọ̀kù ìjókòó ni nìkan wà pé madam ẹ má bínú.